Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣe dáadáa la bá lé ǹjẹ́ ẹ ti gbọ́ lọ́wọ́ yìí ìkìlọ̀ ńlá rèé sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wòlíì ni wòlíì tuntun jáde o wòlíì primate Ayọ̀délé ni o ó ti ṣe ìkìlọ̀ tó lágbára fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu látàrí bí àwọn agbésùnmọ̀mí bí wọ́n ṣe ń yan fandafanda gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ primate Ayọ̀délé wòlíì yìí ó jáde tán ó ní pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó kìlọ̀ fún àwọn gómìnà rẹ̀ pé kí wọ́n dẹ́kun àti máa ṣe mítìnì peace dialogue tí wọ́n ń ṣe káàkiri pẹ̀lú àwọn agbésùnmọ̀mí pé the way tí àwọn Arabi bí wọ́n ṣe ń ṣe peace meeting àti peace dialogue pẹ̀lú àwọn agbésùnmí pé in fact pé kò bọ̀wọ̀ rárá pé in fact gbogbo bọ́n ṣe ń ṣe yìí pẹ̀lú wọn ó túbọ̀ jẹ́ kí àwọn agbésùnmọ̀mí yìí kí wọ́n máa gbèrò sí ó túbọ̀ fún wọn ní agbára láti máa ṣe àṣemáṣe lórí bí gbogbo àwọn ṣe ń jí àwọn èèyàn gbé lọ́tún lósì àwọn gómìnà gan pàápàá wọ́n pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń fa gbogbo wàhálà rògbòdìyàn ní ìlú gẹ́gẹ́ bí primate Ayọ̀délé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jáde tí wọ́n ti ṣe sọ wọ́n tún kìlọ̀ pé kí bàbá Bọ́lá Ahmed Tinubu kí wọ́n gbìyànjú àti kó àwọn sójà jáde pé kí àwọn sójà yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọn bí iṣẹ́ kí gómìnà kankan kó má ṣe any peace meeting or peace negotiation pẹ̀lú àwọn agbésùnmọ̀mí nítorí wípé wàhálà ńlá òun ló ń dá sílẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ èdè Gẹ̀ẹ́sì òun ni wọ́n fi kọ ẹ máa bá mi ká lọ. Tinubu should warn his governors anybody sitting with terrorists doesn't love this country, says Prophet Ayọ̀délé. In a recent Facebook video, Primate Elijah Ayọ̀délé issued a strong warning to President Bola Tinubu, urging him to take decisive action against terrorism and then to caution state governors over their approach to dealing with insurgents. According to the cleric, he expressed deep concern about the growing trend of some governors negotiating with all these bandits. Now, in a recent Facebook video, Primate Ayọ̀délé issued a strong warning to the President Bola Ahmed Tinubu on this one. Now, he made it clear that some political leaders engaging in dialogue or negotiating with terrorists, emphasizing that such behavior poses a grave threat to national security and then unity. And then according to Primate Ayọ̀délé, he made it clear that these actions will cause more havoc in the life of the citizens. Now, according to Ayọ̀délé, Tinubu should warn his governors anybody sitting with terrorists, begging them, negotiating with them doesn't love this country. He stressed that leaders who attempt to strike deals with terrorists under the guise of peace talk are only undermining the nation's fight against insecurity. For him, his approach reflects weakness and then compromises the integrity of the government's efforts to protect citizens. The outspoken prophet further called for a firmer stance, urging the federal government and then security agencies to adopt a zero-tolerance policy towards terrorism. According to Primate Ayọ̀délé, in his words, what you need to do when you get terrorists, don't wait for any judgment or one bullet for one terrorist. This statement, though controversial, reflects Ayọ̀délé's frustration with what he perceives as the government's slow and then ineffective response to terrorism. He argued that swift and decisive justice is necessary to deter further attacks and restore public confidence in the nation's security
institution. Ayodele remarks underline his belief that negotiating with them emboldens them rather than promoting peace. He maintained that the only way to safeguard Nigerian stability is through decisive military and then political action, not compromise or dialogue. Through his message, Primate Ayodele sent a clear signal to the Tinubu's administration to defeat terrorism. Firmness and discipline must replace tolerance and negotiation. All right. Exactly what it is. Ẹ̀yin èèyàn wa òun náà ni ẹ ti gbọ́ yìí. Pàápàá jùlọ prophet yìí jáde ó ní nǹkan tí prophet yìí sọ. Ó ní ẹ wò ẹ má máa wulẹ̀ sọ wípé ẹ fẹ́ gbé àwọn agbésùnmọ̀mí tẹ́ ẹ bá ti mú wọn pé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa gbé wọn lọ sí ilé ẹjọ́ or ẹ fẹ́ lọ gbé wọn lọ sí police station pé ẹ nídìí gbogbo ẹ máa fún wọn ní ọfà yẹn ẹ máa pa wọ́n dànù nítorí àwọn ará bíi tẹ́ ń rí wọn láàánú ọmọlú wọn láàánú mẹ̀kúnnù pàápàá jùlọ bí wọ́n ṣe wà yẹn tẹ́ bá ti mú wọn tẹ́ bá lọ ń pẹ́ jù tẹ́ bá lọ ń bá wọn ṣeré wípé pé bó ṣe ń lọ yìí o a ṣẹ̀ṣẹ̀ fẹ́ dán adájọ́ kan kiri pé story ni pé ọta ẹyọ kan ó ti tó fún àwọn agbésùnmọ̀mí kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí Primate Ayodele bí wọ́n ti ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pariwo síta pé ọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ṣẹ̀ ń sọ yìí bàbá yìí ọ̀rọ̀ ńlá lélẹ́yìí Ọlọ́run á túbọ̀ máa fún yín ní ọpọlọ tí ẹ fi ronú irú nǹkan báyìí nítorí pé àwọn arábì wàhálà wọn ó ti pọ̀ jù kí ló dé pípààyàn lọ́tún pípààyàn lósì kí ló dé tó fi jẹ́ wípé fẹ́ ká gbádùn ara wa. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní pé kò sí wàhálà kí ìjọba kí wọ́n gbáradì. Primate Ayodele àwọn ni wọ́n sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dẹ̀ ti kan sára sí wòlíì pé nǹkan tí ẹ sọ yìí àrọ̀ mọ́ kí ìjọba kí wọ́n gbìyànjú kán máa dá sẹ̀ríà tó tọ́ àti sẹ̀ríà tó yẹ fún àwọn ará bíi nítorí pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí wàhálà yìí ti pọ̀ jù àwọn ò lè continue báyìí kán máa pa wá lọ́tún kán máa pa wá lósì àfi kí Elédùmarè kó ṣàánú wa ni bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa àníri jù báyìí lọ lórí eléyìí a ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣo àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá lámábọ̀ òun là ní dé bá ó dàbọ̀.